Ọkọ kí lẹ sọ. Mr. Kim, condition tí ìyàwó yín wà yẹn ó le gan. Ọmọ ti kú sínú ẹ̀. Adẹ̀nídìí láti operate yẹn. But nǹkan tí mo fẹ́ sọ fún yín sí ni Mr. Kim, ẹ wo ẹ lọ wá owó wá. Ẹ lọ wá bí 20,000 as advance payment ká bẹ̀rẹ̀ operation because the earlier the better. Mr. Kim, kò lè tó bẹ́ẹ̀ ẹ ṣá ẹ wá owó yẹn a máa ṣe. Sorry, no problem. Jùmọ̀kẹ́, báwo ni? Ọ̀gá ńkọ́? Ó ti jáde. Mo fẹ́ lọ nípa ọ̀rọ̀ ti sack letter yìí. Ó ti jáde. Bó ṣe máa kí ni mo ṣe tán máa fi sack yìí? Ṣebí àwọn queries kan fún mi mú wọ́n ń sá ẹ̀. Ṣé rọ̀ lẹ́tà yẹn? Kò yé mi náà. Ǹjẹ́ kó wọn má ti ṣe báyìí náà? Mo ń sin hospital mo ti ń bọ̀ ń sin. Ìyá mi wà lọ sí special operation fún. Mo ní kí n wá service kí n wá raise the fund ni. Mo tún pàdé sack letter. Ọ̀tọ̀ ọ̀gá òfin lé ní tì. Bá ní pé padà wá fẹ́ wá rí mi. Kí ló gbọ́ tẹnu mi kan tó ṣe lẹ́yìn náà? Ẹ padà wá fẹ́ wá rí mi. Ṣé ti gbọ́? Ẹ wá rí wọn létà. Èmi lọ kánú. Mr. Kim, màá kàn gbà yín yànjú pé kẹ́ tẹ́ bá fẹ́ tún lóyún kẹ́ ní sùúrù díẹ̀ at least fún bíi 5 years. Torí àwọn kankan tó bàjẹ́ nù ń bùyà ní ọgbọ́rọ̀ ti hílọ̀ dáadáa. Kì í ṣe pé kò lè bímọ but kẹ́kàn sáà ní sùúrù díẹ̀. 5 years. Ẹ ti tó it. Àlejò àádọ́ kan dúpẹ́ fọ́lọ́run ní ẹ̀wà ọdún márùn-ún. 5 years. You are welcome. Okay. Oh
adúpẹ́pẹ́ òkú. Òní náà ni òní lálẹ́ olù tìkùtìkù ewu. Òní ni ewu ọ̀dẹ́dẹ́ àbíkóró rúbẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ìgbéyàwó Kazeem àti Fadékẹ́ ló pé gbogbo wa wà bí ní àṣálẹ́ yìí. Bábí bẹ̀rù mi bàbá o. Èmi lé ọmọdé bá ó jẹ́ wípé òṣèlú lóhùn bá mi rọ́lá. Àgbẹ̀bẹ̀ lóhùn bá mi rọ́lá. Àgbẹ̀bẹ̀ lóhùn bá mi rọ́lá. Alárùgá tó lóhùn bá mi rọ́lá. Ọmọ bọ́lá lè nà yàn bẹ́ẹ̀. Kẹ́nẹ́mẹ́lẹ̀ mi ti jẹ́ ìdálé pété ìrìnrìn. Ẹ̀mí alámi ló mọ̀ dé. Àwòrán ọba bàbá mi wà lọ. Bàbá yìí kú sọ̀lẹ̀ o. Bàbá láì ṣe. Wọ́n mọ́ bọ́lá lójú tó sọ̀rọ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ yìí kò lè fi hàn. Ẹ̀dá mi gbọ́dọ̀ bọ́lá jẹ́. Bẹ́ẹ̀ni rẹ̀ ló. Ọ̀pọ̀ náà kì í ní èyí lè yọ. Akíwúye. Ọ̀gbọ̀gbọ̀ akẹ́kẹ́ mú ẹ̀kọ́ tó ní. Bẹ́ẹ̀ni lè yọ. Bẹ́ẹ̀ni lè yọ. Nítorí náà ló ṣe ṣàbọ̀, 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 ó mú níwọ̀n lò, nítorí náà ló ṣe ṣàbọ̀, nítorí náà ló ṣe ṣàbọ̀, ó mú níwọ̀n lò, nítorí náà ló ṣe ṣàbọ̀. Bàbá mi wọ́n retí gbogbo ẹ̀ lára mi. Ọlọ́run tó ń retí gbogbo ẹ̀ lára mi. Ẹ̀yà ni mo máa ṣe gbogbo mi ẹ̀kí. Ẹgbẹ̀rún mẹ́ta lórí ṣe. Àrékè, ẹgbẹ̀rún mẹ́ta lórí ṣe. Onílé alámi wọn máa tó Bọ́lájí. Èmi lè tó. Bọ́lájí bẹ̀rẹ̀ èmi lè tó. Èmi lè tó. Bàbá tó jókòó sí ẹ̀yẹ ṣe jẹ́ náà. Àdé. Ọ̀rẹ́ mi. Tó lọ́rẹ̀ tó fún àìjọ ẹ lọ bẹ́yìn. Oh, man. Mélòó ọ̀pọ̀ gan. Túnjẹ mo láìkì bọ̀bọ̀ yìí. Kí ló ń sọ? Mo lọ́ọ̀rẹ́ mi lè yọ ní o láìkì bọ̀bọ̀ yìí. Àti kí tún ni mo ní mo láìkì bọ̀bọ̀ yẹn mo ṣe tí ẹ bàjẹ́. Ó mà sí bẹ́ẹ̀. Àti kí tún ẹ̀dá ìtún ẹ̀ ṣé bí mo rí ìyàwó ẹ̀ àbí ìyàwó ẹ̀kọ́ lójó kò sí tí mo fẹ́ fi ṣe. Ó mọ̀ nǹkan tó ń sọ yẹn. Tó fẹ́ fẹ́ mi ni mi ò lè fẹ́ òun náà bó dẹ̀ ṣe wà yẹn mi ò ní fẹ́. Bọ́bọ́ ṣáà ní ọmọ wà síbẹ̀ ó dẹ̀ máa dùn tó ọmọ fẹ́ jẹ́ bẹ̀. Kò tẹ̀ kó síbẹ̀ lù báyìí. Kí ló dé? Ṣé òyò òrírú ẹ̀ rí ni? Àbí tẹ̀mí ló máa já kankan? Túnjẹ, báwo ni bàbá yẹn ṣe máa jẹ́ ti kejì? Wọ́n ti kò fẹ́ mọ̀ ní. Ó dáa, mo pa ti bàbá yẹn kò lè fẹ́ fẹ́ nílé ọ̀dún. Kó o fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ni.